Ó kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ wà. Ó kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ní tòótọ́. Ẹ̀yin tí ẹ kú dodimú, ẹ̀yin tí ẹ ò gbàgbé ọ̀run tó jẹ́ pé ilé ìje yín ọ̀run lẹ fi ṣáájú kì í ṣowó. Torí lónìí báyìí ọ̀pọ̀ wọn fọ̀run ṣáájú iṣẹ́ mọ́ o. Kásà kọ́lé, kára mọ́tò, kára jẹ́ẹ̀tì ló fi ṣáájú báyìí, wọ́n ti gbé ọ̀run jù sẹ́yìn. Gbogbo ẹ̀yin tí ẹ sì gbàgbọ́, tí ẹ ò torí owó sọ gbàgbọ́ nù, tí ẹ ò torí ipò sọ ìrere sọnù, ṣùgbọ́n tí ẹ dúró gẹ́gẹ́ bí ààyè tá a fi yín sí. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Jésù mú wa délé. Ẹ̀mí mímọ́ ní dágbére fún wa o. Orúkọ tèmi fáǹfààní àwọn tí ò mú kọ mi, olùṣọ́ àgùntàn Michael Ọláníyì Rótìmí láti iléeṣẹ́ Gate of Zion Christian Mission. Èmi lọmọ bàbá wòlíì, ó ṣẹ̀ṣẹ̀ gba Jésù. Ó pè tá a fi ń dààmú ọlọ́gbọ́n, ohun aláìlágbára tá a fi ń dààmú alágbára. Èmi náà ní o fáǹfààní àwọn tí ò mọ̀ mí. Nǹkan méjì ni mo fẹ́ ká síra wa létí. Mo ní akú bó ṣe ń lọ nínú ìjọ, bó ṣe ń lọ lórílẹ̀‐èdè. Àǹfààní tá a ní tó jẹ́ ti ìrere àwa kèfèrí ó ti ń kásẹ̀ ńlẹ̀ o. Lẹ̀kùn ti fẹ́ tì, ìpín fẹ́ dún. Ọ̀rọ̀ mi dorí ò dorí nítorí àwọn wòlíì jẹun. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ ni pé torí àwọn ọmọ Ọlọ́run wòlíì tòótọ́ tí wọ́n ń lùgbàdì nítorí ohun tí àwọn wòlíì jẹun ń ṣe, àti àwọn àjàkàràjù tí ń wáṣẹ́ ìyanu kiri, àwọn tí wọ́n fẹ́ gba breakthrough, wọ́n sì fẹ́ jọ ńlá láti máa lọ. Nígbà tí ọbọ̀wọ́ bá dé, wọ́n mọ̀ jọ tí wọ́n máa ń lọ. Tí ò bá sówó, wọ́n mọ wòlíì tí wọ́n yọ lẹ́nu, wọ́n mọ̀ wọn jọ kéékèèké tọ́lọ́run ń lò wọ́n. Bóyá tí mò ń wí ó ṣeé ṣe kó bá yẹ lòmíì, ẹjọ́ ń tuntun mú. Àwọn kan wà tójú bá ń pọ́n wọn, tí ò sówó, tí ò sí nǹkan kan, wọ́n mọ àwọn wòlíì tọ́lọ́run lò, wọ́n mọ̀ wọ́n o. A bẹ̀rẹ̀ sí lọ bá wọn tọ̀sán tòru, a gbàwẹ̀, a bá wọn gbàwẹ̀, a bá gbàdúrà, a bá ṣe sọ òru. Gbogbo owó bá dé, wọ́n mọ irú ìjọ ńlá tí wọ́n wà lọ. Ọ̀rẹ́ ó bá wọn sọ̀rọ̀ pé máa bọ̀ níjọ ń bí, àwọn olówó ló wà ń bí. Nígbà tí ò sì tí ì lówó, kò ríran rí wọn, àwọn ò tí ẹ̀ lé mọ́. Mo ń sọ̀rọ̀ láti inú ìrírí o, torí pé ó ṣẹlẹ̀ sí mi, ó ṣẹlẹ̀ sáwọn ẹ̀ tí mò ń rí. Ìránṣẹ́ Ọlọ́run kan sọ fún mi, kò mọ̀ pé mi náà ti rírú ẹ̀ rí. Ọlọ́lá kan pé bá mi gbàdúrà lórí nǹkan báyìí, owó sì yọ. Nínú owó mílíọ̀n ó kọ̀ rárá fi 5,000 ẹgbẹ̀rún márùn-ún kan sínú envelope. Wá tó ẹ ṣe o. Pásọ̀ náà lanu pé ọ̀dà kò burú. Nígbà tó ń dẹ lẹ́ẹ̀kejì, pásọ̀ ẹ jọ̀ọ́, a tún nítorò báyìí, ẹ bá gbàdúrà. Ìyẹn ní ọ̀dà, tẹ́ bá rówó ẹ ṣèlérí pé ó fún mi ní ìdámẹ́wàá. Ó ní ẹ máa fọ́ ní o, ṣé pásọ̀ yín ni mí ni? Ṣé pásítọ̀ mi ni yín ni lẹ fi ń béèrè ìdámẹ́wàá lọ́wọ́ mi? Ó dẹ̀ dárúkọ pásítọ̀ ẹ̀. Lọ bá pásítọ̀ ẹ̀ kó gbà, ṣé bó wà mẹ́ẹ̀? Ẹbí náà àwọn olókìkí tá à ń gbọ́ ẹ̀ náà nìyẹn. Lọ bá àwọn kan gbàdúrà fún ẹ̀, sì jáde kúrò nílé ẹ̀. Bó ṣe rí nìyẹn. Ó rí bẹ́ẹ̀ fẹ́mi náà. Bí wọ́n bá ní ìṣòro, wọn kì í rí olórí ìjọ wọn, rí ìjọ wọn mọ́. Gbogbo ibi tó bá ti rí ìṣòro, tó bá ti rí ọ̀nà àbáyọ, wọn ò lọ bẹ̀. Tó bá sí ara bá ti dẹ̀ wọ́n, mo ló kí ló tún kù, wọ́n padà sí ìjọ wọn. Bí mo ṣe wà, mi ò ní ìjọ tí mò ń darí o, ká sọ pé mo fẹ́. Ṣùgbọ́n kákàndéédé ìwọ tí o jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, firefighter,
wọ́n bá tún ti dé wàá kó náà bolẹ̀ wọ́n á tún fi 2000 káfílẹ̀ lọ́wọ́ wọ́n á tún padà síjọ ní kọ́hún dá wọn dúró síjọ ẹ̀ ṣùgbọ́n wọ́n á lè lọ bá àwọn olórí wọn tí òkìkí wọn ń kàn iṣẹ́ ìṣẹ́ ló ń ṣe o kì í ṣe torí owó ló fi ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀ náà Jésù Olúwa sọ pé ọ̀yà alágbàṣe tọ́ sí i ká má ṣe dí màálùú tí ń pa ọkà lẹ́nu ọmọ Ọlọ́run tòótọ́ gbàdúrà fún ẹ wà lọ dáadáa 10 síbi tí wọ́n ráyè tiẹ̀ wà tún lọ fi síbi omi lọ kún agbábú òkun ẹni tó sì yẹ kó ní tó lè ràn lọ́wọ́ torí pé ó ràn ẹ́ lọ́wọ́ ń gbà tiẹ̀ kó lè bọ́ ní ogun ó ìríran rí tógun bá wá dé wà tún padà wá ẹ̀dà wọn pẹ́ lòmíì lóòótọ́ ń gbà yẹ pé kò sí ní tí ó jẹ wọ́n bá tún dé náà yóò tún gbá wọn mọ́ra náà ni ẹlòmíì dẹ̀jọ́ ọmọ Ọlọ́run tó kàn wípé wẹ́ jẹ́ sáwọn aṣetọ́ Ọlọ́run ṣùgbọ́n ìmí kì í ṣètò Ọlọ́run tó rán ọ̀hún gbàdúrà ń gbà mí tọ́lọ́run ní dáhùn ìkànnì yẹn ó wá ṣe ní láàánú pé ọ̀pọ̀ ìjọ tí wọ́n bá ti lè láǹfààní gùnkè sókè díẹ̀ á gbé program kalẹ̀ bóyá tẹlifíṣàn àbí rédíò á bẹ̀rẹ̀ ètò oríṣiríṣi àdúrà oríṣiríṣi nígbà bá gbà débi kan wọn á níjọ́ tí wọ́n bá parí àdúrà yẹn inú ìjọ wọn ni ó parí ẹ̀ sí ọgbọ́n apá àfi ń kérò ìjọ oníjọ ní àwọn kan ti ṣe ṣáájú tá a rí wọn àwọn dàbá yìí àwọn kan ti ṣe ṣáájú tí wọ́n ṣe tipa àwọn òkájọ àwọn èrò tẹ̀sí ń kó lọ síjọ yìí náà pẹ̀lú oríṣiríṣi ọgbọ́n tẹ̀ ń ta yìí a ṣe jẹ́ pé ẹ ní ìfẹ́ wọn pé bọ́n bá tiẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ dá sí ìmí ò ráre mẹ́ náà ni àwọn àdúrà ariwo tá à ń pa lórí rédíò tẹlifíṣàn yìí èmi sọ fẹ́ nìkan láàárọ̀ yìí torí pé àìpolówó àìpromo ní ìsọjí láàmú lọ pé àwọn tí ò máa bá ṣe jíǹgù fún ìsọjí àwa ò bá bẹ́ẹ̀ o ìsọjí ní polongo ara ẹ̀ mi ò bá lọ́wọ́ bàbá tó tẹ̀ ẹ̀já kọ́kọ́ ta kọ́ mọ̀ àwọn bàbá méjì kan tó yẹ pé àwọn lamọ̀lájì rere àgbàǹgbà yẹn bàbá J.K. Solomon bàbá Ìyàndá lẹ́yìn àwọn bàbá bá dárí dédé gbọ́pọ́n lọ́n ṣe jíǹgù kan fẹ́ ṣe nǹkan iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe láàrin wọn ní polówó ṣùgbọ́n nísìnyí kí ló lè pọ̀ iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ká máa fi ọgbọ́n iṣẹ́ ìyanu ètò oríṣiríṣi máa fi kérò sínú ìjọ mi báyìí ti dahoro torí àwọn ìjọ kan torí pé ètò tán ṣe rí rédíò mi ò kú níjọ tó fẹ́ kó lọ́gùn ọmọ ìjọ ohun tí ẹ̀dájọ́ lẹ̀ níbi tí ṣùgbọ́n à ń wò ọgbọ́n kọ́ iṣẹ́ tí Jésù rán wa kọ́ yẹn oríṣiríṣi ètò àdúrà láwọn agbé kalẹ̀ nígbà bá parí ẹ̀ máa bọ̀ láàárọ̀ yìí inú ìjọ wa ibẹ̀ lá parí iṣẹ́ yẹn sí bí ìgbà táwọn fọmọ ọgbọ́n ń gbọ́ ọmọ ìjọ onímọ̀ ìjọ ni tọ́lọ́ ò bá rán ọ sí wọn ó kàn dákùn sóró wọn ni ibi tí wọ́n ti ráyè bójútó wọn tí wọn ò pọ̀ tí wọ́n mọ̀ wọ́n torúkọ wọn ó kúrò ńbẹ̀ wọ́n á wá gba ibi tí ò tiẹ̀ rí wọ́gán ò lè dá wọn mọ̀ tán bá sì níṣòro ó lè mọ̀ káfọgbọ́n kó jọjọ yẹn kọ́ là ń wí ènìyàn ò lè kó abá ti fagbárí ṣe tàbá àrówó rí la bá bẹ̀rẹ̀ sí rówó lọ́pọ̀lọpọ̀ dàrú láàtẹ̀wá mọ́ bá ṣe ṣe Olúwa mọ́ gbogbo àwọn táwa bá wọn kúrò lórí ìpìlẹ̀ bọ́ ṣe ní owó tó ẹ̀yin ọmọ Ọlọ́run o ẹjọ́ ọmọ Ọlọ́run tó tọ́ bó bá jẹ́ èèyàn 10 ló wà ní ìjọ rẹ̀ tẹ́ bá dọ̀rùn òṣìṣẹ́ o àwọn tí mo ti kó kúrò nílẹ̀ Egypt 2 péré àwọn ọmọ ló débẹ̀ o 2 péré ló bá dé òǹgò òdọ́hùn pàápàá nítorí ẹ kò bẹ̀rù nìyẹn pẹ̀lú bó ṣe ṣe wàhálà tó Ọlọ́run kàn dẹ̀mọ̀ ẹ̀ ó gbà sílé o ṣùgbọ́n kò jọ débi tó wù dé ẹ̀ ń rówó lóòótọ́ ẹ̀ rí mọ́tò gùn òkìkí wà ń ta ó dà ṣùgbọ́n òkìkí ta ló ń kàn ṣé ti Jésù ló ń kà bí tiẹ̀ bẹ́ẹ̀ ni ká tó gbórúkọ Jésù lẹ́ẹ̀kan ẹ̀ ti dárúkọ yín bí ẹ̀mẹ́wàá tẹ́ bá rí mọ̀ pé ó fẹ́ dà pé ó fẹ́ pọ̀ jù ẹ wá fi kọ́ Jésù lọ́rùn káwọn èèyàn sọ pé èmi kọ́ mò ń ṣe o Jésù ló ń ṣe ṣùgbọ́n ẹ ti fògbó fúnra yín dáadáa káwọn èèyàn máa tó káwọn sọ wọn máa àwọn ọmọ ẹ̀yìn Jésù tá a gbà yín lọ́wọ́ tí ò bá yé wa mọ́ ẹja padà sí àwọn apọ́sítélì káká bó ṣe rí bẹ́ẹ̀ mo kábì kan láàárọ̀ ní ìsà apọ́sítélì orí 9 Pétérù Sítẹ́fánù Fílípì ó wọ̀lú Samaria lọ àtàwọn tó kù wọ́n wàásù ọ̀rọ̀ náà Fílípì náà wàásù Kristi ń bẹ iṣẹ́ ìyanu ẹ̀mí èṣù ń fagbára kó pàṣẹ fún wọn kó tó di pọ́n jáde síta
ìyẹn ló ń polówó ìsọjí. Àwọn aráàlú ṣílé wọ́n sì ń fọkàn gbogbo tó ń sọ lọ́nà ń gbọ́. Ọlọ́run fi iṣẹ́ ìyanu ó fi ń pe àwọn èèyàn kó lè bá wọn sọ̀rọ̀ ìjọba Ọlọ́run ni, kó dẹ̀ lè yé wọn, kọ́kàn wọn lè dúró lórí ọ̀rọ̀ ìjọba Ọlọ́run. Nísìnyí iṣẹ́ ìyanu tá à ń polówó ń sìn tára wa tá a fi rówó ni. Bí iṣẹ́ ìyanu pé ojú òkú dìde ní gbangba báyìí kò fún ọ ní máàkì kankan lọ́run. Ọlọ́run fi iṣẹ́ ìyanu yin rẹ̀ lógo ni, ṣùgbọ́n àwa fi yin ra wa lógo ni báyìí àti fi ń kérò jọ. Iṣẹ́ ìyanu wo la tiẹ̀ rí ṣe? Iṣẹ́ ìyanu mélòó ló ń ṣẹlẹ̀ ní ìjọba tariwo ló pọ̀ jù. Ibi tí iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ yín kọ́ lẹ́ pariwo. Àwọn tí iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ ńlá yín náà máa pariwo. Sáà tí ẹ gbọ́dọ̀ pariwo iṣẹ́ ìyanu tá a tọ́lọ́run tó wọ́n wá sí ni. Ẹ wá wo ṣẹlẹ̀ bí o, ẹ wá wo ṣẹlẹ̀ lọ́hùn. Ó dà, ṣùgbọ́n oníkálukú mọ ohun tó ń kó jọ, ohun tó ń mọ lé orí ìpìlẹ̀ Jésù Kristi, torí pé òun ní pàtàkì gbolé àti gbé wa kalẹ̀ lórí ìpìlẹ̀ àwọn àpọ́sítélì àtàwọn wòlíì. Ìpìlẹ̀ wòlíì wo ni wọ́n wà báyìí? Àwọn wòlíì tá a rí nínú Bíbélì wọn kọ́rọ̀ jọ, wọn sì kérò jọ, ṣùgbọ́n tó bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí. Wọn ò ní jọ, ṣùgbọ́n wòlíì ní ìsìn máa ń níjọ. Wọ́n kóra wọn jọ síbẹ̀. Ìjọ ìhìn rere, gbogbo wòlíì tó wà ní Bíbélì tá a mọ̀ kò sí kankan tó níjọ. Sáyà ló níjọ ni àbí Jeremáyà àbí Ezekiel, àwọn wòlíì nù. Ṣùgbọ́n wòlíì tiwa ní ìsìn torí ọbẹ̀ àti níjọ o. Kódà ìjọ wa ló fẹ́ máa tóbi jù báyìí. Ẹ jọ̀wọ́, ìhìn rere yàtọ̀ sí ní tá à ń ṣe báyìí. Mo ń rọ̀ wá ẹja padà sí ṣàgbélébù. Ní tá à ń ṣe yìí ríra níwájú Olúwa. Ní tí ń pa wá láyọ̀ tá à ń yọ̀ yóò ń ba Ọlọ́run nínú jẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ tá à ń yọ̀ tá à ní àrí lónìí báyìí ó ń ba Ọlọ́run nínú jẹ́, kò dùn mọ́ Ọlọ́run rárá. Kódà ẹ fi ń ba Ọlọ́run nínú jẹ́ ni. Ohun tó sì burú jù ní ká máa ba Ọlọ́run nínú jẹ́ pẹ̀lú aláǹsí tá à ń yọ̀ torí ẹ̀. Jésù ń pàṣẹ ìrònú gbàdá oríṣiríṣi ètò tá à ń gbé kalẹ̀ sẹ́mi mímọ́ náà ni. Ohun tó burú, ẹ̀ṣẹ̀ tó burú jù ní ká purọ́ mọ́ ẹ̀mí mímọ́. Ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì o láyé àtayé tó ń bọ̀. Bí Jésù Olúwa ṣe sọ nìyẹn. Ẹ já síwọ́ ká kúrò díẹ̀. Ọkàn mélòó ló rí gbàdá nínú àwọn tẹ́lẹ̀ ń gbàdúrà fún? Ọkàn tó bá rí gbàdá, àwọn ọmọ ẹ̀yìn ló yẹ kó máa wọ́n yọ̀ wípé ẹ̀mí èṣù tẹríba fún ọ, iṣẹ́ ìyanu ṣẹlẹ̀. Jésù lẹ má yọ̀ torí ìyẹn o, torí kò ní máàkì lọ́run. Ṣùgbọ́n orúkọ yín nínú ìwé ìyè kò ní máàkì tó wà ńbẹ̀ àti iye ọkàn tó bá jèrè. Tọ́lọ́run bá lò ẹ́ jèrè ọkàn má yọ̀ torí ìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run lò ẹ́ láti tajọ́ afọ́jú, láti gbé àárọ̀ dìde, láti àti ẹ̀rírú ẹ̀ mọ́ báyìí náà ní èèyàn mélòó, iṣẹ́ ìránṣẹ́ mélòó ni iṣẹ́ àárọ̀ ń dìde ń bẹ̀ báyìí. Ṣùgbọ́n ibi iṣẹ́ ìránṣẹ́ pé mo gba físà, iṣẹ́ ìránṣẹ́ mo gba contract, iṣẹ́ ìránṣẹ́ mo ṣẹ̀ ríṣẹ́ kan gbà ní mo ṣẹ̀ lówó kan yá mo fi kọ́lé. Táwọn ìyẹn iṣẹ́ ìyá artificial, iṣẹ́ ìyanu ni iṣẹ́ ìyanu gan. Natural yẹ iṣẹ́ ìyanu làrí tí Jésù Olúwa ṣe. Kódà nígbà tí òṣò ń jẹ, ó sọ àkàrà àti ẹja wẹ́wẹ́ di púpọ̀, àwọn èèyàn sì jẹ́ ẹlẹ́gbẹ̀rún mẹ́ta, ẹlẹ́gbẹ̀rún mẹ́rin. Bó ṣe ṣe nìyẹn. Ṣùgbọ́n lónìí iṣẹ́ ìyanu wọn rí físà gbà, iṣẹ́ ìyanu wọn líle gbà, iṣẹ́ ìyanu wọn rí tọ̀ ń gbà. Ìyẹn là ń rí lónìí. Ẹ̀yin jọ Ọlọ́run, ìpè fẹ́ dùn o. Owó tẹ́ kó jọ, kí lẹ fi síwájú? Owó dípò ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run ló yẹ fi síwájú kí ìtókù máa tẹ̀lé. Ṣùgbọ́n níṣẹ́ owó ló kọ́kọ́ ṣáájú tíjọba Ọlọ́run ti ráyè lọ́kàn yín mọ́. Torí pé ẹ̀yin náà fẹ́ dàbí pásọ lágbájá, ẹ̀yin náà fẹ́ dàbí prọfẹsì lágbájá, ẹ̀yin náà fẹ́ dàbí ìjọ tọ̀hún ṣe rí. Ẹ wo Jésù mọ́. Ó ṣe mí láàánú tó pé àkókò mi fẹ́ dá wa lágara. Àwa náà tá à ń rí tá à ń kàn sí yín náà ń fogbójọ́ là ń gbàdọ́. Olúwa dá wa padà sórí ìpìlẹ̀. Olúwa dá mi padà sórí ìpìlẹ̀. Torí pé àti gbogbo aládé kúrò lórí ìpìlẹ̀, kò sẹ́ni kankan tó wà lórí ìpìlẹ̀ mọ́. Àfi tá a bá ń tanra wa jẹ. Ṣùgbọ́n tá a bá fẹ́ dọ́run, ìjà bẹ̀ Ọlọ́run. Ìta ń pè lẹ́mìí mọ́nú wa yẹn, sóun náà ní lóòótọ́. Torí onírúurú ẹ̀mí ní wà tí ń darí o. Tá a dẹ̀ rò pé ẹ̀mí mọ́ ni. Ká dán gbogbo ẹ̀mí wò, ká má ti gba gbogbo ẹ̀mí gbọ́. Gbogbo yẹn báyìí àkà yẹn mọ́. Torí náà àkókò tó o. Ilé yá o. Ìpele dúró nígbàkigbà. Àlàáfíà fún yín o. Àti fèmí náà. Jésù náà àánú ẹ̀ yóò máa délé o. Àmín. Ẹ̀yin tí ẹ ò tí ì gbọ́ wa rí, tẹ́ ẹ̀ tí ì gbọ́ṣẹ́ ìránṣẹ́ wa rí,
ẹ lọ sí Gate of Zion Christian Mission ẹ lọ àwọn ìwàásù tó wà bẹ́ẹ̀ fún ògo Ọlọ́run. Ẹ share fáwọn èèyàn, ẹ subscribe kí míì tá a bá ṣe kó lè dédé máa déwájú ìran yín. Ẹ share ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Ẹ lè má like ẹ o ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ yìí torí pé òótọ́ ọ̀rọ̀ ó korò torí náà Jésù náà nú ẹ̀ yóò mú adélé o àlàáfíà.